Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ẹnu tẹ́ bá ti ń wò mí gẹ́gẹ́ bí àṣà mi nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ní àkọ́kọ́, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. They are under pressure to fight government that has helicopters, is bombarding us. So you remove the pressure, the need for the money is there. When you go there, you don't see any luxurious life. You don't see any luxurious life at all. They are living in huts. They have nothing. They drink sometimes from the stream. So I don't think we can say that they are used to a luxurious life that they will live it. Actually, they don't even know it, all the money they get. Sheik, like you said, they're under pressure. Government is bombarding them, and according to what you say, they are saying that it looks like they're under attack, so maybe they're acquiring weapons to protect themselves. But then again, if the pressure is that much, why don't they renounce banditry? And are they also considering the lives of those that they are also taking, and the lives of people that they are also making, unlivable? Okay, you see, if they leave banditry, they will have source of financing their war machine. The question you ask, why are they fighting them? You see, the herdsmen has gone through a lot of hardship. No government has really actually sat down to see into their plight, to modernize them, to even spend anything. Not one kobo of our Nigerian budget goes to them. And now they feel they are under. Fídíò tí a wò tán yẹn, òun ni Sheik Gumi àbí kí ló ń pè ọmọ àlè yẹn. Mo mọ̀ pé lọ́mọ àlè. Ó ní wọ́n interview ẹ̀, wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣẹlẹ̀. Ó wá ń sọ pé àwọn ló lò ó. Ó ní pé àwọn wà ní under attack, under pressure. Kí la máa pè yẹn Yorùbá bíbá pé government ó ń fún àwọn pinpin, ó ń dùn mọ́ àwọn, kò fún àwọn ní ààyè wípé so ọ wà under pressure torí ẹ̀ lọ ṣe attack wípé tó bá dẹ̀ lọ síbi tí àwọn ajínigbé yìí wà, kò ṣe pé wọ́n ń gbé ayé ìrọ̀rùn bẹ́ẹ̀ ni pé kí wọ́n máa gbé ayé luxurious pé bí báwo ni màá pè náà bẹ́ẹ̀ ni pé wọ́n ń gbé ìgbé ayé fàmílétè tutọ́ kí n pè bẹ́ẹ̀ wípé àwọn gan pé gbà mí gan omi odò lọ́ máa ń mu wípé bọ̀ tí gọ́ọ̀mẹ̀ntì bá fi wọ́n lẹ̀ sáyé ara wọn, wọn ò ní rówó má ti lára machine pé kí ló tún wá sọ náà, ìyẹn tún wá bèèrè pé but life tí àwọn people yìí tí wọ́n ń pa tó ń tèkì kọ́, ó wá ní pé gbàdé pé àwọn gọ́ọ̀mẹ̀ntì náà tó bá máa ka budget, wọn kì í àdì owó àwọn people yìí mọ́ owó bọ́jẹ́ẹ̀tì Nàìjíríà. Bóyá nǹkan tí mi ò mọ̀, bóyá ẹ lè ṣàlàyé fún mi o ẹ̀yin èèyàn. Ṣé àwọn people yìí citizen wa ni wọ́n ni àbí wọ́n ní ẹ̀tọ́ kan nínú Nàìjíríà, àbí ó ní àdéhùn kan tí ìjọba ṣe fún ọ pé gbogbo ìjọba tó bá ti ń dórí ipò àwọn ọmọ àgbáyé báyìí tíjọba wá kùnà àdéhùn, tíjọba yẹ àdéhùn, mo fẹ́ mọ̀. Torí according to nǹkan tẹ́ni sọ yìí, wọ́n ní ẹni tó bá gbọ́ tẹnu ẹ̀gà ló máa ní ẹ̀gà ń pàtọ́ bọ̀. Ẹni tó wà lókè yìí tí mo fi fọ́tò ẹ̀yàn tó ń sọ̀rọ̀ yìí, ó sọ pé àwọn ń bí ìgbà pé wọ́n ní ẹ̀tọ́ sí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàlàyé kí n mọ̀. Ibẹ̀ kọ́ ni mo ń lọ. Ọlọ́gbọ́n olóye ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀. Tí ẹ bá wo ẹni tó wà lókè, tó bá ní kẹjú ẹni tó wà lókè, kí lẹ máa pè? Muslim ni, kí lẹ máa tún pè? Fúlàní ni, Hausa ló ń sọ. So definitely kò kí ń ṣe ìjà ẹ̀sìn làwọn people yìí ń bá wa jà, ìjà ilẹ̀ ló ń bá wa jà. Psychologically ẹ ká mọ̀, ẹ má ti torí politics, ẹ má ti torí ẹlẹ́yàmẹ̀yẹ, ẹ má ti torí ẹ̀sìn, ẹ jẹ́ ká dá omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Àwọn people tẹ́ ń wò yìí, ilẹ̀ wa ló fẹ́ gbà, àṣà wa ló fẹ́ gbà, gbogbo nǹkan ta nílẹ̀ Yorùbá ló fẹ́ gbà. Tí ẹ bá lọ ka ìtàn, tí ẹ lọ wá ìtàn dáadáa, ẹ rí Kwara tẹ́ ń wò yẹn, kó tó di pé a dá wọn dúró Kwara pé kọ́ máa wọ̀ wá ní gbogbo Ògbómọ̀ṣọ́ ilẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá tó kù kí ló kù gbogbo ilẹ̀ Yorùbá tó kù ṣá tó fi jẹ́ pé Kwara ní bọ́dà wa. Tí ẹ bá mọ ogun tí ilẹ̀ Yorùbá jà kó tó di pé ẹ̀sìn wọ ilẹ̀ Yorùbá, oh my God. Ẹ má yẹ kó sọ fún yín pé Islam was introduced to us peacefully o. Ogun ló kọ́kọ́ ṣẹlẹ̀ kó tó di pé Islam wọ ilẹ̀ Yorùbá o. Ogun ló kọ́kọ́ ṣẹlẹ̀. Tí ẹ bá lọ ka ìtàn ogun tó ṣẹlẹ̀ láàrin Ìlọrin, Àfọ̀njá àti Aláàfin, ogun yẹn ló jẹ́ kí Muslim kó snowball. Ẹ lọ bèrè nígbà tí ogun Àfọ̀njá àti Aláàfin ṣẹlẹ̀, ṣé Islam ti wọlé Yorùbá ń gbà yẹn ni? Islam ò tí wọlé Yorùbá ń gbà yẹn náà. Nígbà ogun yẹn
tí wọ́n penetrate àtìgbà yẹn lọ ti gba Islam, ibẹ̀ kọ́ ni mo lọ mo ń sọ àwọn pípọ̀ yìí fẹ́ gba ilẹ̀ wa ni o. Báwo nìyẹn ṣe máa wá ẹni tó ń pààyàn, olórí àwọn tó ń pààyàn tí mo fi sókè yìí, ó ṣe máa wá tó sọ pé àwọn ní ẹ̀tọ́, ìjọba ò fún àwọn ilé ẹ̀tọ́ àwọn làwọn ṣe ń pa èèyàn nítorí pé kí ni? Báwo lẹ jẹ́ kí la sọ yín lé aláró? Torí kí if I'm not mistaken wọ́n sọ pé àwọn mẹ́tàlá ní Nàìjíríà àbí gbogbo ẹ̀ pín sí Hausa, Igbo àti Yorùbá, so sọ́dọ̀ ọkọ̀ Fúlàní mọ́ wa ni. Ẹ̀yin ìjọba ẹ jọ̀ọ́, nǹkan tó ṣùkùkù sí àwa kedere ló wọ̀n sí ẹ̀yin o. Ẹ má fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò, ẹ má ta ẹ̀mí èèyàn lófò o. Ẹ jọ̀ọ́ ẹ má ti torí ẹ̀sìn, torí ẹni tó wà lókè ó ń sọ with confidence pé ìjọba jẹ àwọn ní nǹkan, pé ìjọba ò add bọ́jẹ̀tì, add àwọn ọmọ bọ́jẹ̀tì ọmọ nǹkan Nàìjíríà. Báwo ni ti ṣe jẹ́? Ẹ rí nígbà tó attack Kwara ọ yẹ pé kò dùn yín, tó yẹ pé tá a bá wọ Kwara half Hausa half Yorùbá ni, but àwọn àkókò kò dùn yín àbí wọ́n ṣe lọ attack àwọn ọlọ attack Ọ̀yọ́ origin, ìkànnú àwọn ẹkùn ilẹ̀ Yorùbá, ìkànnú àwọn kan tí Yorùbá fi ṣagbára. Ẹ̀yin Yorùbá ẹlọgbọ́n orí yín náà, ẹlọgbọ́n ẹlùyẹ yín náà, ẹ má yẹ kí ẹ̀sìn dàrin wàrú náà, ẹ má yẹ kí ẹlẹ́yà má yẹ dàrin wàrú náà, ẹ jẹ́ ká ṣe ara lóṣùṣù ọwọ́. Nǹkan tẹ́ni yín sọ wọn ò mú lérè o. Nǹkan tó wà lọ́wọ́ wọn ó lágbára jù nǹkan tó wà lọ́wọ́ àwọn àmì wa lọ o. Nǹkan tá a lè fi jagun yẹn nìkan ni pé àwa Yorùbá ẹ lò kan tẹ́ ní kẹ́ fi defend ara yín. Kí ló ṣe yín náà? Ẹ ti gba ẹ̀sìn, ẹ wá fi gbogbo nǹkan tẹ́ ẹ ṣe lé yín lẹ̀. Nǹkan táwọn báyà fi protest tó fi jagun gbà yẹn tó fi win mọ́. Kó sógun bọ́n lásán lọ́jà yìí, ogun oríṣiríṣi ló fi ń ja ogun yìí. Ọlọ́gbọ́n o, olóye o, mò ń bọ̀, mi ò tí ì dé.